wọ́n bá bi yín wípé ta ni Ọlọ́run, Ọlọ́run ni ọba àwọn ọba, ẹni tí kò sí irú rẹ̀, ẹni tí ó ti wà kí ayé tó wà, ẹni tí yóò wà nígbà tí ayé kò ní sí mọ́. Ọba lè wí lè ṣe, ọba lè ṣe lè wí. Ní gbogbo ìgbà ni kí ẹ̀yin kí ó máa gbàdúrà. Ẹ jẹ́ ẹni tí ó ń gbàdúrà ní gbogbo ìgbà. Ẹ sì jẹ́ ẹni tí ó gbọ́ràn sí òbí yín lẹ́nu. Ẹnikẹ́ni tí ó bá ti gbọ́ràn sí òbí rẹ̀ lẹ́nu àti àwọn tí ó jù lọ, irú wọn yóò pẹ́ ní orí ilẹ̀ alààyè, wọn ó sì dàgbà. Ẹ jẹ́ ẹni tí ó ran àwọn òbí yín lọ́wọ́. Báyìí ni ẹ̀yin yóò ṣe máa gbàdúrà. Ẹ̀yin yóò wí báyìí wípé, Bàbá wa tí ń bẹ ní ọ̀run, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ tìrẹ ni kí a ṣe lé ayé bí wọ́n ti ń ṣe lé ọ̀run. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. Má fà wá sínú ìdánwò. Ǹjẹ́ ẹnikẹ́ni ti kọ́ yín lé èyí rí? Mo bi ọ́ ni, ǹjẹ́ ẹnikẹ́ni ti kọ́ yín rí? O mọ̀, ẹ gbọ́ràn sí àwọn òbí yín lẹ́nu. Ọlọ́run yóò dáàbò bò yín. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí, èwe yín kò ní kú mọ́ yín lójú. Ẹ ní fojú sunkún ọmọ. Bẹ́ẹ̀ ni yóò rí. Ó ti dára fún yín, Jésù Olúwa wa. Ẹ lọ pẹ̀lú ìdáláre. Èmi kò ní owó tí èmi lè fún ẹnikẹ́ni torí ohun gbogbo tí wọ́n ní ìsinsìnyí. Ní ìgbà kan, bí ènìyàn bá ní 5 naira dání yóò bọ́ gbogbo yín yó, ṣùgbọ́n ní ìsinsìnyí, bí ènìyàn ní 10,000 naira kò lè bọ́ ọmọ kan yó nínú yín. Ẹ lọ máa ṣeré yín, àlàáfíà ní fún yín. Ohun gbogbo tí wọ́n